Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ́ the baby of Yorùbá nation. Mo tún gbé tuntun dé o. Ṣé pé àwọn ọmọ Abíọ́lá gbogbo wọn ṣì wà láyé? Lọ́ bá fara ya o. Ìyàwó Abacha bọ́ síta. Ó kí pẹ́rẹpẹ̀rẹ fún Nigerian government. Àwọn ọmọ Abíọ́lá ti jáde o. Ẹ bá mi share ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ MKO Abíọ́lá ó yẹ bọ́ síbí ẹ jọ ọ̀rọ̀ ti kàn yín we need your support justice for Abíọ́lá Tinubu jabíọ́lá ní gbèsè justice for Abíọ́lá ẹ máa bá mi kọ sí comment section justice for Abíọ́lá Tinubu must pay for it justice for Abíọ́lá Tinubu must pay for it èmi kọ́ ni mo sọ àwọn ọmọ Abíọ́lá ni o àwọn ọmọ Abíọ́lá kóra jọ wọ́n ṣèpàdé o ìpàdé yẹn lágbára òun la gbé wá fún yín wọ́n ṣe ìpàdé tó ní agbára wọ́n fara ya pẹ́rẹpẹ̀rẹ wọ́n lọ́rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ẹni láyà kó wà wọ̀ ó di woro sí woro ó di bó ló yá mi àṣé èyí yóò ogún ọdún amọ́ gbóná nínú kúlà ebi wọn bí kò sọ ọmọ Abíọ́lá kankan láyé mọ́ ni ní gbogbo ẹ ṣe tutù láṣẹ gbọ́ kankan nípa MKO Abíọ́lá mọ́ àṣeṣe ni wọ́n ṣe kí ni wọ́n mẹ́lẹ̀ àwọn ọmọ Abíọ́lá mẹ́lẹ̀ ni o MKO ló kú àwọn ọmọ ẹ̀ ò kú o lákọ làwọn ọmọ MKO Abíọ́lá wà bí ìbọn o àwọn eléyìí ti fara ya wọ́n ti bọ́ síta ohun tá a ṣe máa ń sọ wípé ẹ jẹ́ ká gbáyé ṣe rere àṣesílẹ̀ òun làbọ̀ wá bá gbogbo ohun tí oníkálukú bá ṣe ló máa jèrè ẹ̀ ohun tèmi Lady K bá ṣe àti bí mo ṣe sọ̀rọ̀ àti bí mo ṣe hùwà gbogbo ẹ̀ pátápátá ni màá jèrè ẹ̀ àṣegbé ò sí àṣepamọ́ ló wà bí irọ́ bá wà lọ lógún ọdún Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ kan ṣoṣo lòtítọ́ máa bá bí irọ́ bá lọ fún 20 ọdún ọjọ́ kan ṣoṣo báyìí òtítọ́ máa lè bá kò síbẹ̀ ṣe lè ṣe òtítọ́ máa bá òtítọ́ ti wá délẹ̀ báyìí sí àwọn ọmọ Abíọ́lá ti jáde síta wọ́n ti yarí ọ̀rọ̀ yóò nílé wọ̀ ẹ mọ̀ pé bí Tinubu ṣe jẹ pírẹsidẹ́ǹtì látìgbà yìí àwọn ọmọ Abíọ́lá jókòó wọ́n wòran wọ́n ń ṣe ìpàdé indoor tí Babangida tún wá bọ́ síta ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yóò máa láòdùgàn á gbọ́ bó ṣe ń lọ àwọn wà ń bí news carrier Lady K news carrier á máa gbé wá sétí ìgbọ̀nyé ẹ bá wa ṣí ẹ bá mi jù sí gbogbo WhatsApp contact ẹ bá mi jù fún gbogbo àwọn ọmọ kọlẹ̀ káàárọ̀ òjíire gbogbo àwọn májò bàjẹ́ of Yorùbá land ẹ jẹ́ kí wọ́n gbọ́ ẹni tó ṣokùnfà gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ sí MKO Abíọ́lá ó bọ́ síta ó jẹ́wọ́ Tinubu pàtẹ́wọ́ fún Tinubu dẹ̀ débẹ̀ wọ́n dá ọmọ Yorùbá ẹgbẹ́ lóró wọ́n dá lóró kátẹ̀ nígbà tó dá lóró ò ní power gbà yẹn àjọmọ̀ gbogbo yìí ni because tí ò bá ṣe àjọmọ̀ gbogbo wọn ni Babangida ò ní bọ́ síta sìn kó wá jẹ́wọ́ kó lọ́ọ̀ṣìwé tó fi bà títí ilẹ̀ Yorùbá jẹ́ tó bà nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá tó ṣèkà fún àwọn ọmọ aládé kí Tinubu dẹ̀ pé rẹ̀ ní ọmọ kọlẹ̀ Yorùbá kó dẹ̀ pàtẹ́wọ́ fún kó tún donate òbítíbitì owó kó fi lọ́ọ̀ṣìwé fún. àwọn ọmọ Abíọ́lá tí wọ́n rò bí wọ́n ti gbé sínú ayé wọ́n ti parẹ́ máyé lára my dear brothers and sisters daddy and mommy in the house wọn ò parẹ́ máyé lára o wọ́n lóhun tí àbá fẹ́ kó bàjẹ́ ó ní bá ṣe máa ń ṣe ni wọn ò fẹ́ kọ́ dẹ̀mí wọn légbodò bọ́n ṣe dẹ̀mí bàbá wọn légbodò òun ló jẹ́ kí gbogbo wọn jókòó kọ́ fọwọ́ lẹ́rán kọ́ máa wòye wọ́n lòye làgbà ń wò òun làwọn ọmọ MKO Abíọ́lá fi ṣe àsìkò tí wá tó báyìí wàá bẹ̀rù rẹ níbodè olè ò ní gbé wàá bẹ̀rù rẹ níbodè ẹ wo bí Babangida ṣe jẹ́wọ́ gbogbo àṣemáṣe tó ṣe gbogbo ìwà burúkú tó wù fún wa ní ilẹ̀ Yorùbá
kí làwọn ọmọ Yorùbá tún péjọpọ̀ ṣe wọ́n tún jubilate wọ́n celebrate wọ́n praise ẹ̀ wípé kárí ọmọ ọ̀dọ̀ rere ó ṣe dáadáa nítorí pé kí ni Tábíọ́lá bá ti débẹ̀ nígbà yẹn lọ àwọn ò ní lórí ọ̀fẹ́ àti débẹ̀ nísìn tí Abíọ́lá bá ti ṣe kí ni tó bá ti lórí ọ̀fẹ́ tó ti débẹ̀ ní ìgbà yẹn lọ́hùn àwọn ò ní lórí ọ̀fẹ́ àti débẹ̀ nísìn nítorí pé kí ni ó possible kí kàlẹ́dà ti change kílù ti yí padà kórí ti change Ọlọ́run kú iṣẹ́ now ẹ wá wo nísìn àwọn ọmọ Abíọ́lá wá ṣe kí ni ó wá bọ́ síta wọ́n dẹ̀ mọ̀ wípé bíbọ́ síta wọ̀ yìí preamble lẹ ṣì rí o ọ máa go deeper gan wàláì ó máa loud ọmọ Yorùbá ó ṣe mí láàánú fún wa wípé à ń sùn kò dẹ̀ yẹ ká sùn kò yẹ ká sùn ṣe nígbà tí gbogbo ẹ bá máa di gbàsgbòs ní Nàìjíríà àwa Yorùbá ta ló ń sùn báwo la ṣe fẹ́ ṣe àwa máa ní àdẹ̀mọ́ pọ́ máa dà báyìí àmọ́ pọ́ máa dà báyìí ṣùgbọ́n irú àwa kan tó lọ́n fi ṣe áńgẹ́lì pìtìlà tá à ń tọ̀ mọ́lẹ̀ fún yín à ń sọ fún yín wípé ẹ lọ gbáradì ó ń bọ̀ o kò ní pẹ́ dé mọ́ ó ń bọ̀ o kò ní pẹ́ dé mọ́ ẹlẹ́nu wa ń rùn ẹ láǹfẹ̀ẹ́nu gba nation à ń fẹnu wú géètì ẹni rọ́là ń pa àbí kìí ṣe bẹ́ẹ̀ ni ṣe rí àwọn ọmọ Abíọ́lá tó lè sọ̀rọ̀ sókè nísìn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa wo ohun tó máa ṣẹlẹ̀ ní 2027 election ó máa loud gan election yẹn máa baddest ẹni tí ò rà máa san kó máa bá wá dohun tó máa wá di ohun tí ìran Yorùbá máa jẹ kábàámọ̀ la ṣe ń sọ wípé ká tètè wá wọ̀rọ̀ kọ̀ ṣàdá kó tó dijọ́ yẹn kí ìran ọmọ aládé tètè gba òmìnira kó tó di 2027 ṣùgbọ́n èyí kan jókòó di 2027 kò sí wàhálà o àwa kan afọwọ́lẹ́wọ̀n a máa wò yín níran a ṣe kí ni afọwọ́lẹ́wọ̀n a máa wò yín níran ẹ jẹ́ sáré jọ gbọ́rọ̀ látẹnu àwọn ọmọ Abíọ́lá ṣé yín lè tẹ́ fẹ́ gbọ́ yìí wàláì wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọkọ̀ wá àti drama náà fẹ́ wo bílẹ̀ ṣe fẹ́ mì wọ́n fẹ́ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ àwọn tó dákẹ́ látìgbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n yé wọn tó dẹ̀ tún wá rí ọ̀tá ayé òun ọ̀run bàbá wọn tó bọ́ síta tó sọ̀rọ̀ tí gbogbo yín tún pàtẹ́wọ́ fún tẹ́ jubilate tẹ́ tún fi owó iyebíye tẹ́ fi lọ́ọ̀ṣì ìwé ìkà tó lọ́ọ̀ṣì ó máa láòdù bàjẹ́ ó máa ṣe kí ni ó máa dẹ́tì ìjọ wo nìyàwó Abacha sì bọ́ síta tí rí kankan àní Nàìjíríà ṣẹ̀tẹ́ bá gbọ́ pé wọ́n ti polúgú pọ̀ mọ́ ṣàpà wàláì wọ́n á pò ó máa baddest ní ohun tó máa ṣẹlẹ̀ ìlú yẹn àwa ti rọ́jọ́ ọ̀la bá ṣe pariwo fún yín ní some years back lélẹ̀ wípé tó bá máa fi dà àwọn years báyìí ara ò ní roko ara ò ní rẹ̀ dìé ní rọ́là ń pa àwa tún wá sọ fún yín sí pé tó bá máa tún di 2027 yẹn ọmọ apolúgú pọ̀ mọ́ ṣàpà ẹja àjọ gbọ́rọ̀ látẹnu wọn ẹ bá wa pín ètò ẹ bá wa fọ síta fáǹfààní ẹ̀yin tẹ́ bá wò mí for the first time Lady K lórúkọ mi ẹ̀yin tẹ́ bá ti wá bẹ ṣe fẹ́ reach out sí mi tẹ́ bá rí nọ́mbà tí ó wà lójú screen òun là ń lò sí máa fi nọ́mbà yẹn sí towards the end mo dẹ̀ lè fi sí the beginning of this program ẹja àjọ gbọ́rọ̀ látẹnu wọn ó yá. wọ́n ń béèrè owó tíjọba jẹ bàbá wọn o ó ti pẹ́ tí a ti ń gbọ́rọ̀ yìí o nígbà tí ìjọba Babangida fagilé ìbò ààrẹ June 12 ti 1993 tí gbogbo ayé sì ń béèrè ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ohun tí wọ́n sọ ni pé kọ̀ǹtráktọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà Federal Government of Nigeria ní MKO Abiola ṣe àti pé àwọn jẹ́ lówó bí àwọn bá sì jẹ́ kó wọlé tí wọ́n gbé ìjọba fún owó tí ìjọba jẹ́ ni yóò kọ́kọ́ yọ àti pé owó náà pọ̀ ju pé tó bá yọ irú owó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan Nàìjíríà yóò kó gbá wọlé pátápátá ni. Àwọn èèyàn gbọ́dọ̀ náà wọ́n mirí nígbà tí onígbèsè ẹni bá fi ẹ̀tọ́ ẹni duni nítorí pé kò fẹ́ san owó tó jẹ kí èèyàn ṣiṣẹ́ fún ìjọba kí ìjọba gba iṣẹ́ sọ́wọ́ kí wọ́n má sanwó kéèyàn náà wá díje ìbò kó wọlé ká ní a kò ní í gbéjọba fún un nítorí pé a jẹ ẹ́ lówó. Ohun tíjọba Nàìjíríà ṣe fún MKO Abiola nìyẹn. Àwọn tó sì wà nídìí ọ̀rọ̀ yìí ni Babangida fúnra ẹ̀ Sani Abacha pẹ̀lú David Mark àtàwọn míì tí wọ́n kún wọn. Ohun tí wọ́n ń tẹnumọ́ ni pé
wọn kò lè gbéjọba fẹ́ni tíjọba jẹ lówó. Láti ìgbà yẹn lọ̀rọ̀ náà ti wà nílẹ̀. Ṣùgbọ́n èyí tí Babangida ti jẹ́wọ́ pé lóòótọ́ l'Abíọ́lá wọlé ìdìbò ọ̀hún àti pé òun ló yẹ kó jẹ ààrẹ ní 1993 tó sì sọ pé ìjọba jẹ ọkùnrin oníṣòwò ńlá náà lówó. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí béèrè pé níbo lowó tí wọ́n jẹ wà. Ẹ̀tọ́ sì ní fún ìjọba tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ kí ọ̀rọ̀ June 12 yìí parí pátápátá o láti san owó tíjọba jẹ MKO fáwọn ọmọ àti ìdílé ẹ̀ nítorí iṣẹ́ tó ti ṣe fún wọn tí ìjọba Nàìjíríà ti lò ní. Kò sì sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀ pé wọ́n jẹ lówó lóòótọ́. Ṣé ìgbà kan wà tó ti jẹ́ nínú àwọn tí wọ́n bá ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá iṣẹ́ tẹlifóònù aṣáájú wọn ni ITT ìyẹn International Telephone and Telegraph. Nígbà tí iléeṣẹ́ náà dé Nàìjíríà iléeṣẹ́ kékeré ni ọ́fíìsì kékeré ni wọ́n sì ní àmọ́ òyìnbó lọ̀gá wọn síbẹ̀. Abíọ́lá ti ṣiṣẹ́ ní LUTH ó ti ṣiṣẹ́ ní Pfizer. Nígbà náà ni ìkéde jáde pé ITT ń wá àkáńtàǹtì tó mọṣẹ́ gan-an tí wọ́n sì ní kí wọ́n wá ṣèdánwò fún wọn. Nígbà náà ni Abíọ́lá yege ju gbogbo àwọn tó kù lọ ló bá di ọ̀gá àkáǹtì fún wọn ní ITT. Nígbà tó dé iléeṣẹ́ náà lórí pé iléeṣẹ́ ńlá ni ohun tó jẹ́ kó dàbí iléeṣẹ́ kékeré ni pé ìjọba ológun Nàìjíríà àgbà náà jẹ wọ́n lówó owó náà sì pọ̀. Àwọn òyìnbó sì sọ fún pé tó bá gba owó náà tí iléeṣẹ́ náà bá di ńlá àrà tó bá wù ú ló lè dá. Bẹ́ẹ̀ ló sì lè béèrè ẹ̀kúnwó sí i àti ohunkóhun tó bá fẹ́. Ní Abíọ́lá bẹ̀rẹ̀ sí pààrà olú iléeṣẹ́ àwọn ológun. Síbẹ̀ kò fi ọjọ́ kan báyìí rí ọ̀gá tó wà nídìí ètò owó tí wọ́n jẹ wọ́n. Ìgbà náà ni wọ́n ń jagun abẹ́lé o. Ní 1968 kò sì sí ẹni tó bẹ́ẹ̀ tí fojú di sọ́jà nígbà náà. Kódà kó jẹ́ sọ́jà tí kò lókùn ká má sì wá sọ ọ̀kan nínú àwọn ọ̀gá wọn. Òun kò mọ ẹni tó ń wá kò tilẹ̀ mọ orúkọ ẹ̀ àmọ́ bó bá ti débẹ̀ ni wọn yóò sọ fún un pé tọ̀hún kò sí nílé. Lọ́jọ́ kan ló bá jí lọ sí hẹ́líkọ́tà àwọn ológun yìí. Nígbà tí àwọn òṣìṣẹ́ ibẹ̀ kò tíì dé tán ó jókòó sí ẹnu ọ̀nà títí àwọn òṣìṣẹ́ fi ń dé. Nígbà tí aago 7 sì kọjá díẹ̀ ọ̀gá tó ti ń wá láti ọjọ́ yìí náà dé. Òun Abíọ́lá bá súnmọ́ láti rí i. Bó ti gbọ́ ITT báyìí ló bínú ló ní òun kò fẹ́ rí ẹnikẹ́ni láti iléeṣẹ́ náà. Ní Abíọ́lá náà bá bínú pé àwọn náà ò fẹ́ rí ẹnikẹ́ni láti iléeṣẹ́ ológun wọn mọ́ kí wọ́n sá san gbèsè iṣẹ́ tí àwọn ti ṣe fún wọn ni. Àbí báwo ni onígbèsè ṣe máa ṣakọ sẹ́ni tó jẹ lówó. Ní Múrítàlá bá bínú pé òun máa yìnbọn pa ni o àbí kò mọ ẹni tí òun bá sọ̀rọ̀ ni. Abíọ́lá náà ní ṣé kò mọ ẹni tí òun náà ń bá sọ̀rọ̀ ni àbí ó rò pé kúrùntù ẹ̀dá kan lòun ni. Níbi tọ́rọ̀ yìí ti ń le gan-an ni olórí àwọn sọ́jà Nàìjíríà pátápátá nígbà náà Usman Hassan Katsina ti dé bá wọn. Ìyẹn bá fa Abíọ́lá sẹ́gbẹ̀ẹ́ kan pé ṣé kò mọ ẹni tí wọ́n ń pè ní Múrítàlá Muhammed ni. Ṣé kò mọ̀ pé òun nìyẹn ni sọ́jà tó ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò lójú ogun. Abíọ́lá lòun ò mọ̀ o àmọ́ bí òun bá mọ̀ pàápàá ṣé kò ní san gbèsè tó jẹ fáwọn ni. Lọ́rọ̀ kan Usman Katsina ló pe àwọn méjèèjì pọ̀ sínú ọ́fíìsì ẹ̀ ó sì parí ìjà náà fún wọn. Lọ́jọ́ yìí ni Abíọ́lá gba ṣẹ́ẹ̀kì owó rẹpẹtẹ táwọn sọ́jà jẹ ITT. Ọjọ́ náà ni Múrítàlá àti Abíọ́lá sì dọ̀rẹ́ ara wọn. Láti ìgbà náà gbogbo iṣẹ́ àwọn sọ́jà pátá tó jẹ́ ti ìbánisọ̀rọ̀ ITT ni wọ́n ń gbé fún. Nítorí pé Múrítàlá fọkàn tán Abíọ́lá tó sì jẹ́ òun gan ló wà nídìí ètò ìbánisọ̀rọ̀ fáwọn ológun gbogbo tẹlifóònù àti rédíò tó jẹ́ abẹ́ ẹ̀ ló wà. Iléeṣẹ́ ITT nìkan náà ni wọ́n ń gbé fún. Abíọ́lá náà ló sì máa ń gbà á nímọ̀ràn lórí àwọn irinṣẹ́ tuntun tó bá yẹ kí wọ́n tún ní fún àwọn ológun wa. Nígbà tí gbogbo ẹ̀ yóò sì padà wá dá Yakubu Gowon fi Múrítàlá ṣe mínísítà fún ètò ìbánisọ̀rọ̀ Federal Commissioner for Communication. Bí ìgbà tó sì jẹ́ òun àti Abíọ́lá ni wọ́n jọ ń ṣiṣẹ́ náà ni nítorí gbogbo ohun tí wọ́n nílò nílé iṣẹ́ náà pátá láwọn ITT ń sọ̀pláì fún wọn. Nígbẹ̀yìn Múrítàlá di olórí ìjọba Nàìjíríà ohun gbogbo sì wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ lọ́jọ́ tí Abíọ́lá ti kọ́kọ́ gba ṣẹ́ẹ̀kì fún ITT ọjọ́ yìí ló ti ṣètò bí yóò ti jẹ́ ọ̀kan nínú àwọn tó ní ilé iṣẹ́ náà. Nígbà tó gba ṣẹ́ẹ̀kì yìí tó padà dé ọ́fíìsì lọ́jọ́ yìí òyìnbó tó jẹ́ ọ̀gá ẹ̀ ti mutí yó ó sì ti sùn sí ọ́fíìsì níbẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ tí Abíọ́lá dé. Ni Abíọ́lá kò bá sọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì náà fún. Lọ́jọ́ kejì ó gba London lọ pẹ̀lú fọ́tò ọ̀gá ẹ̀ tó ti mutí yó lẹ́nu iṣẹ́. Ní London
ní hẹ́dìkọ́tà iléeṣẹ́ ITT yìí ló ti sọ gbogbo ohun tí ojú òun rí àti bí àwọn sọ́jà ti ṣe fẹ́ yìnbọn pa òun nítorí owó wọn. Ó wá wí fún wọn pé tí wọn ò bá fi òun ṣe olórí ITT ní Nàìjíríà kí wọ́n sì fún òun ní ìdajì ìpín ìdókòwò ìyẹn shares níbẹ̀, òun yóò fa ṣẹ́ẹ̀kì tí òun ṣẹ̀ṣẹ̀ gbà náà yá ni o. Àwọn òyìnbó ní àbí kí ló ń sọ yìí, owó tí àwọn ti ń lé kiri bíi ọdún 2-3 sẹ́yìn tí òun dé tó gbà á fún wọn láàrin oṣù kan, ó ti di ọ̀gá náà nìyẹn. Àwọn yóò gbé òyìnbó tó wà níbẹ̀ padà wá sílé lójú ẹsẹ̀, àti pé ní ti ìdajì shares iléeṣẹ́ náà tó fẹ́, àwọn yóò jókòó sọ ọ́ bí wọ́n ti wí ni wọ́n ṣe. Wọ́n gbé òyìnbó yẹn kúrò níbẹ̀ kíá, nígbà tí Abíọ́lá sì rí i pé wọ́n ń fẹsẹ̀ palẹ̀ lórí pé kí òun ní ìdajì iléeṣẹ́ ITT ní Nàìjíríà, òun náà lọ dá iléeṣẹ́ tirẹ̀ tó pè ní Radio Communication sílẹ̀. Àwọn òyìnbó náà sì mọ̀ pé ohun tí yóò lé àwọn kúrò ní Nàìjíríà nìyẹn, ni wọ́n bá gba ti Abíọ́lá. Wọ́n gba ohun tó sọ, wọ́n sì fún ní ìdajì iléeṣẹ́ ITT ní Nàìjíríà. Bí nǹkan sì ti wà nígbà tí Murtala àti Abíọ́lá ń ṣọ̀rẹ́ wọn nìyẹn. Abíọ́lá ló ní ITT, Murtala ló níjọba. Pẹ̀lú àjọṣe tó wà láàrin Murtala àti Abíọ́lá yìí o, kò sí iṣẹ́ kan tó jẹ́ ti tẹlifóònù tàbí ti ìbánisọ̀rọ̀ tí kìí ṣe ITT ni wọn yóò gbé fún. Òun náà ló sì ń ra àwọn èlò ìbánisọ̀rọ̀ fún togun àti iṣẹ́ sọ́jà fún ìjọba Nàìjíríà. Ìgbà kan wà tó jẹ́ wọ́n gbé iṣẹ́ tẹlifóònù alápòtí, ìyẹn tẹlifóònù tí wọ́n ń rì mọ́lẹ̀ sójú òde àti ní bọ́sítọ̀pù gbogbo fún ITT yìí. Iṣẹ́ náà sì jẹ́ iṣẹ́ olówó ńlá gan-an. Kódà nígbà tí Murtala kú, àwọn iṣẹ́ náà kò dínkù nítorí wọ́n ti dáwọ́lé wọn. Abíọ́lá kò rí kinní kan nínú kí ìjọba gbé iṣẹ́ kan fún ITT kí wọ́n máa ṣiṣẹ́ náà lọ, kódà kí wọ́n má tíì sanwó, nítorí ó ti mọ̀ pé òun yóò rí owó náà gbà padà ṣáá ni. Nígbà tó sì yá, kì í ṣe àwọn iṣẹ́ tẹlifóònù nìkan ló kù tí wọ́n ń ṣe fúnjọba. Àwọn iléeṣẹ́ míì tún wà tí Abíọ́lá ní tí wọ́n ń ṣe àwọn nǹkan míì fúnjọba. Níbi tí gbèsè sì ti ó yẹ kí n máa display ọjà but kí láìlọ́ bá máa pariwo gbogbogbò tí mo ṣe tẹ pọ́s. Kò sí ohun tó burú níbẹ̀ nítorí bí ìjọba ológun kan ti ń lọ tí òmíì ń dé, Abíọ́lá náà ni aṣáájú àwọn kọ̀ǹtráktọ̀ gbogbo. Àgàgà nígbà tí Ibrahim Babangida tún dé bí olórí ìjọba. Owó tí wọ́n jẹ Abíọ́lá pọ̀ kó tó di pé ó wọnú òṣèlú Babangida ní 1992 tó sì du ipò ààrẹ tó wọlé, kí wọ́n tó ní wọn ò ní gbé ìjọba náà fún torí pé ìjọba jẹ lówó. Ọ̀rọ̀ náà ni wọ́n ti ń fà láti ọjọ́ ìwá kó tó wá di pé àwọn èèyàn tó hú kinní náà jáde láìpẹ́ yìí. Sule Lamido, ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú SDP nígbà táwọn Abíọ́lá dìbò yìí, tó ti ṣe mínísítà tẹ́lẹ̀ lábẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́, tó tún padà di gómìnà ìpínlẹ̀ Jigawa, ránṣẹ́ sí Tinubu níbi tó ti ń ṣe ìfilọ́lẹ̀ ìwé ẹ̀ lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún yìí pé bí ìjọba bá fẹ́ yanjú ọ̀rọ̀ June 12 pátápátá kí wọ́n san gbèsè tí wọ́n jẹ Abíọ́lá fún ni. láì jẹ́ bẹ́ẹ̀ kò síbò 2027. Abíọ́lá lówó torí òun fúnra òun bí Babangida sì sọ pé lóòótọ́ làwọn jẹ lówó, pé ó sì wà lára ohun tí kò jẹ́ kí àwọn gbéjọba fún nítorí àwọn ẹlẹgbẹ́ òun ní tí wọ́n bá gbéjọba fún owó ẹ̀ ló kọ́ máa fàyọ lápò ìjọba. Lamido ní nígbà táwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ti jẹ́wọ́ bẹ́ẹ̀, kò sí ìdí tí ìjọba tó wà lóde yìí kò fi gbọ́dọ̀ máa san owó tí wọ́n jẹ Abíọ́lá fún ìdílé ẹ̀ kó lè foríjì Nàìjíríà ohun aburú tí wọ́n ṣe fún un. Láti ìgbà tí Lamido ti wá sọ̀rọ̀ yìí làwọn kọ̀ọ̀kan ti ń dìde tí wọ́n sì ní kí ìjọba sanwó Abíọ́lá fáwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ Abíọ́lá náà ní àwọn tí ń ṣàwéjọ tí àwọn yóò fi lè rí gbogbo ohun kó sílẹ̀ àti bí ìjọba ti jẹ bàbá àwọn lówó náà. Ohun tí àwọn yóò sì kó síwájú láti béèrè fún owó náà nìyẹn. Àmọ́ ní báyìí ohun tí àwọn fẹ́ náà ni kí ìjọba yìí ti rẹ́dì láti san gbèsè náà fáwọn. láì jẹ́ bẹ́ẹ̀ àwọn sì mọ̀ pé òògùn bàbá àwọn ò gbẹ iṣẹ́ tó fi ọwọ́ ara ẹ̀ ṣe, ìjọba padà sanwó iṣẹ́ náà fún un. Kò sí ẹni tó ti mọ nǹkan tíjọba eléyìí yóò ṣe ṣá o, nítorí láti orí ìjọba Murtala Muhammed ìjọba 11 ló ti kọjá lọ ní Nàìjíríà yìí. Ìjọba 11 yìí kò sì dá ọ̀rọ̀ owó náà sọ. ó wá dórí Tinubu. Àmọ́ orun tó kù lókè yìí ó tó aṣọ láti gbé, pàápàá pẹ̀lú ìhà tíjọba yìí kọ sí ọ̀rọ̀ June 12. Adìyẹ tí ò tí ì kú ó sì bá dẹ́gbẹ́dó. Ọláyíwọlá Alága. Mọ̀ nǹkan tó pa mí lẹ́rìn, president 11 ló ti jẹ
wọn ò béèrè owó kẹ́ lè mọ̀ pé géèmù lọ̀rọ̀ tó wà lẹ́yìn kò síbò 2027 ẹ stop sọ bẹ́ẹ̀ jọ ẹ stop dára yín láàmú kò síbò ẹ stop sọ pé ẹ fẹ́ dìbò èèyàn ẹ jẹ́ ká yẹn láì tara wa lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ká create awareness o ẹ jẹ́ kémi ṣàlàyé fún yín o tí ó bá yé yín dáadáa president mọ́kànlá ti jẹ wọ́n ti lọ wọn ò bring out issue yìí wọn ò gbé issue yìí dìde wípé wọ́n jẹ Abíọ́lá lówó ó dórí Tinubu prepare fún ẹlẹ́ẹ̀kejì èèyàn kan ló lọ díjà ọ̀rọ̀ yìí jáde lára àwọn Fúlàní Haúsá yìí gbogbo tó máa fi náàkì election 2027 ṣé Abíọ́lá ṣé Tinubu ló jẹ gbèsè ẹ wo adúgbò òbítíbitì owó yẹn ń gbà yẹn tí wọn ò lè afford láti san tọ́ni tó bá sanwó yẹn nígbà yẹn lọ́hùn Nàìjíríà máa collapse ṣé ìsìn tí Nàìjíríà ti wá wà tó ti wà láàrin agbami odò tó ti tẹ̀lé ọkọ̀ Titanic tọkọ̀ Titanic ẹ̀ ti rìn sáàrin odò ṣé sì lọ́ fẹ́ rówó yẹn san kẹ́ lè mọ̀ pé géèmù lọ̀rọ̀ yìí election 2027 ó máa dẹ́tì ó máa ṣe kí ni ó máa dẹ́tì fáwọn tó lóye tó nímọ̀ ọmọ Yorùbá ẹjá lọlé ẹ bá pọ́n ètò ìsíta ẹni tó lọ wú kíní ìsíta táwọn ọmọ Abíọ́lá náà wá ṣẹ̀ṣẹ̀ sọ nísìn wípé àwọn gan ti ń ṣe paperwork àwọn tí ń gba ìwé àwọn jọ àwọn máa gba owó bàbá àwọn ṣáwọn ọmọ Abíọ́lá ò sí láyé ní 10 years back wọn ò sí láyé láti 15 years ago wọn ò sí láyé láti 20 years ago wọn ò sí láyé láti ìgbà yìí Abíọ́lá ti kú sí ó ti lọ so many years bí i 32 years rẹ báyìí sí tí Abíọ́lá ti kú tí bá ṣe mistake 32 years tAbíọ́lá ti lọ àtìgbà tó dẹ̀ ti kú lọ ti máàkì June 12 kì í ṣe Tinubu ló débẹ̀ ló ya June 12 yẹn sọ́tọ̀ wáì tó wá jẹ́ pórí Tinubu ló ti fẹ́ gbẹ̀san wáì tó jẹ́ wípé ìsìngbà tí Yar'Adua wà ń bẹ̀ kí ló dé tí wọn ò bring out issue ìgbà tí Buhari wà ń bẹ̀ kí ló dé tí wọn ò raise issue ìgbà tó bá Ọbásanjọ́ wà ń bẹ̀ kí ló dé tí wọn ò raise issue ó ṣe wá jórí Tinubu ibi tẹ́ máa ti mọ̀ wípé there is a lot of things tó dìrọ̀ mọ́ 2027 election ibi tẹ́ máa ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló so mọ́ 2027 election so gbogbo ẹ̀yin tẹ́ bá lọ gbẹ́kẹ̀lé 2027 election àánú yín ṣe mí lẹ́yìn kẹ́ ló máa pìpì ara yín gbogbo òṣè ní kò yín bẹ́ẹ̀ ṣe ní rí wàhálà àti ìdààmú Nàìjíríà bí èyí tí ẹ rò bí ò ṣe ní báwọn tẹ́ ẹ rò jẹ́ because ta ló expect wípé àwọn ọmọ Abíọ́lá lè gbèrú múùfù yìí ẹ̀dẹ̀ wá wo múùfù tó gbé yìí múùfù yìí kì í ṣe àwọn olódédé come out wípé yes afẹ́kọ̀ọ́ báyìí o Nàìjíríà sójà wọ́n jẹ bàbá wa gbèsè no èèyàn kan ló bring out issue yẹn ẹni tó dẹ̀ bring that issue out kì í ṣe ọmọ Yorùbá àwọn náà dẹ̀ ní pé ẹ má wulẹ̀ tiẹ̀ lára yín lé ògùn jìnnà a ti ń ṣe paper work a ti ń kó gbogbo paper wa jọ ta fẹ́ fi wá gba ẹ̀tọ́ bàbá wa ẹjọ́ nísìn báyìí sìn tó bá tẹ̀ wá sọ wípé òkè o kó sanwó yẹn fún wa àbí kó máa san díẹ̀díẹ̀ o ibo ni Nàìjíríà ti fẹ́ rí ṣé Nàìjíríà tí Àtíkù bọ́ síta tó ní Nàìjíríà ti jẹ gbèsè 144 trillion ṣé orílẹ̀-èdè tó jẹ gbèsè 144 trillion ló fẹ́ rówó sọ fáwọn ọmọ Abíọ́lá tó bá jẹ́ pé owó kékeré lówó yẹn ni wọ́n á ti san nígbà yẹn lọ́hùn bí wọ́n tẹ̀ ní gbẹ́ election fún wọ́n á ṣe níṣe wípé a máa sanwó ẹ̀ fún ẹ ṣùgbọ́n ò ní gbáyé náà wọ́n á sanwó ẹ̀ fún wọn ní jó gbáyé náà ṣùgbọ́n nítorí owó yẹn pọ̀ kò ṣe bínú san kó wá ṣe kí ni kó wá tójú ọlá ẹ̀ bọ omi òun ló ṣe kúkú yá mútù bàbá yẹn dànù tó pa bàbá dànù òun ló ṣe pa Abíọ́lá dànù ṣé ibi tí ọ̀rọ̀ Nàìjíríà dé sìn ẹ̀yin tẹ́ ṣì ń jókòó tí wọ́n Nàìjíríà ọ̀rọ̀ kàn yín o ẹ̀yin tẹ́ ṣì gbẹ̀mí lé wọ́n Nàìjíríà ọ̀rọ̀ ti kàn yín o ṣé ibi tí Nàìjíríà dé dúró nísìn ṣé ibẹ̀ ni wọ́n ti fẹ́ rí òbítíbitì owó yẹn san ẹ jẹ́ kí èmi àti ẹ̀yin kájọ bira wa léèrè báwo ni wọ́n ṣe fẹ́ ṣe
ibo ni wọ́n ti fẹ́ rí ọ̀nà wo ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ gbé gbà láti san gbèsè yẹn ibo ni wọ́n fẹ́ gbé gbà ọ̀nà wo ni wọ́n fẹ́ tọ̀ inú odó wo ni wọ́n fẹ́ da ọ̀run lásì báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ọmọ Yorùbá tàtà gbogbo ohun tá a ṣe ń sọ fún wa nìyí wípé ẹ jẹ́ ká dá dúró tí a bá dá dúró tó ní kálukú lọ nílùú ẹ̀ gbèsè tí Nàìjíríà bá jẹ wọ́n á pín ní fún iye orílẹ̀-èdè tó bá pull out nínú Nàìjíríà wọ́n á pín ní oníkálukú á dẹ̀ mọ̀ bó ṣe máa lọ san tí ilẹ̀ Yorùbá tó bá pín gbèsè fún ilẹ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá bá dá dúró tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣe bó ti tó àti bó ti yẹ a máa san gbèsè tó bá pín fún wa díẹ̀ ọkàn gbogbo wa dẹ̀ máa balẹ̀ ẹ fún wa níye iléeṣẹ́ tó wà nílẹ̀ káàárọ̀ oòjíire ẹ fún wa ní iye iléeṣẹ́ tó wà nílẹ̀ káàárọ̀ oòjíire first of all ọ̀pọ̀lọpọ̀ máa ní oore ọ̀fẹ́ àti àǹfààní àti ìfọkànbalẹ̀ láti lọ sílé lọ dá iléeṣẹ́ sílẹ̀ iléeṣẹ́ máa pọ̀ lọ́pọ̀ yanturu àwọn orílẹ̀-èdè sórílẹ̀-èdè á máa wá sí ìlú wa láti wá ṣiṣẹ́ is part of the improvement of the country ara ìtẹ̀síwájú ògo orílẹ̀-èdè ni because gbogbo iléeṣẹ́ á máa san tax wọ́n á máa fi tax wọ́n á máa fi run so many things gbogbo tax tó wọlé sí Nàìjíríà kí ló fi run ibo ló ń kó sí tax ni wọ́n fi tún lóyìnbó ṣe tax ni wọ́n fi tún gbogbo orílẹ̀-èdè ṣe orílẹ̀-èdè Nàìjíríà kí ló fi tax ṣe àpapín gbogbo tọ́mọ Yorùbá ṣe gbọ́dọ̀ wake up nìyí gbogbo tọ́mọ Yorùbá ṣe gbọ́dọ̀ jókòó ká ro àròjinlẹ̀ ká sun oorun mẹ́ta tí àgbà sùn ká mọ bá ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé ara wa láti bọ́ lóko ẹrú láti bọ́ nínú ìgbèkùn à ń pariwo a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá nation kì í ṣe kí ìran Lady K nìkan ba lè gbádùn kì í ṣe kí ìran Sunday ọmọ Adéyẹmọ nìkan lè gbádùn kì í ṣe kí ìran Bàbá Èkìtì nìkan lè ní ìfọ̀kànbalẹ̀ kí ìran gbogbo wa lè gbádùn ká lè ní ìfọ̀kànbalẹ̀ ni ìyà yìí ti pọ̀jù ní ìlú Nàìjíríà wàhálà ti pọ̀jù ìdààmú ti pọ̀jù àwọn ọmọ Abíọ́lá ibolé túmọ̀ tó máa gbà yọ ẹ̀dẹ̀ má jẹ́ ká tọra wá táwọn ọmọ Abíọ́lá bá dìde léni pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àgbáyé tó mọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá wọn tó tútútù ìwà lọ mú Babangida tó ti jẹ́wọ́ ṣé mo pé gbà yẹn náà wọ́n ń parọ́ wọ́n ń pa irọ́ nígbà yẹn náà nísìn Babangida ti jẹ́wọ́ wọ́n ti ní solid evidence tó lè fi ṣe case pé bàbá wọn wọlé June 12 wọ́n yí àgbo bàbá wọn dà sí náà ni tí wọ́n bá gbé ìgbésẹ̀ lọ sí gbogbo àgbáyé ẹ gbàgbé òṣì wọ́n máa support wọn àwọn tí wọ́n wá ibi tó máa ti ṣẹ́ igi mọ́ Tinubu lẹ́yìn ọrùn tí wọn ò bá rí tó bá lọ sá sí abẹ́ àwọn ọmọ Abíọ́lá wọ́n á push àwọn ọmọ Abíọ́lá wọ́n máa shock everybody ìgbésẹ̀ tó máa gbé ọ̀nà tó máa gbé ọ̀rọ̀ ìgbà gbogbo àgbáyé máa dìde sọ̀rọ̀ ọmọ Abíọ́lá tó bá wá dà bẹ́ẹ̀ ọmọ Yorùbá tàtà báwo la ṣe fẹ́ ṣera wa gbogbo ta ṣe ní ká dá dúró ní ẹjẹ́ dá dúró ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ bá wa pín ètò ìsìta awareness ni ká tún fi ṣí àwọn èèyàn wa níyè ọ̀pọ̀lọpọ̀ ti rẹ̀wẹ̀sì wípé kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation mọ́ Yorùbá nation wà o àfiwọ́ tó bá fẹ́ kí generation ẹ kú sínú ìyà ló máa ní kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation mọ́ àfiwọ́ tó bá jẹ́ wípé ó ti tọ́ fún ẹ nínú ayé àti ìran ẹ ló máa ní kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation mọ́ Yorùbá nation wà because òun ni solution sí gbogbo problem tó wà nílẹ̀ òun lọ́nà àbáyọ sí ìṣòro àtogun tó ń ja orílẹ̀-èdè Nàìjíríà kẹ́lẹ́dùmarè kó ṣe kíni kó ṣàánú fún wa gbogbo àwọn tó yẹ kó lẹ́dùmarè bá wa lọ́ra ẹ̀mí wọn kí ìran Yorùbá lè bọ́ lóko ẹrú ká lè bọ́ nínú ìyà kó lọ bá wa lọ́ra ẹ̀mí wọn kó bá wa ṣe dáadáa fún wọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká wake up ẹ bá mi fọ́ ètò yìí síta ẹ jọ̀ọ́ WhatsApp nọ́mbà mi tí mò ń lò tí gbogbo ayé mọ̀ láti 2021 wọ́n ti báǹdì ẹ̀ nọ́mbà yìí ò ṣiṣẹ́ mọ́ èmi gan ò fi bẹ́ẹ̀ láwọn kọ́ńtàtì mọ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń pè mí nísìn òun ni mò ń ní nọ́mbà wọn àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń pè mí nísìn ni mò ń ní nọ́mbà wọn so ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí fún àwọn èèyàn
ẹ jẹ́ kó délé kó dóko, ẹ bá mi jù sí gbogbo WhatsApp contact yín, ẹ bá mi jù sí WhatsApp group, ẹ bá mi hashtag àwọn èèyàn káwọn èèyàn tún gbọ́ eléyìí, bóyá tó jẹ́ kí ìyà àwọn èèyàn wá sí kó ní kálukú lè mọ̀ wípé tó bá gbọ́ pé má dúró má rosẹ̀ òun lọ̀rọ̀ election 2027, má dúró má rosẹ̀ ni má dúró dé má rosẹ̀ dé 2027 election òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ojú òní tí wà ní wárawátì. Orúkọ tèmi ò yí padà, Lady K Ìfẹ́olúwa Show, the baby of Yorùbá nation. Ẹ má gbàgbé fàǹfààní èyí tí ẹ bá fẹ́ lọ sí orílẹ̀-èdè Nàìjíríà, tí ẹ bá wá apartment tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí, òun ni mo ti ń display nínú fídíò yẹn látẹ̀kọ́ yẹn. Ṣe rí apartment yẹn just 2 minutes drive sí International Mohammed Airport. Mo dẹ̀ fẹ́ kí kinní kan kó yẹ̀yìn bàbá mi dájú wípé mi ò ní gbé òfò wá fún yín lórí platform mi, nítorí pé kí ni mi ní bà orúkọ mi jẹ́. Ohun tó dáa tí mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà báyìí ni màá máa gbé wá fún yín lórí platform mi. Mi ò ní disappoint yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ máa ń pè mí pé Lady K ìfẹ́ ta ní nínú ẹ, òun ló jẹ́ ká máa pè ẹ́, òun ló jẹ́ ká máa patronize àwọn vendors ẹ̀, òun ló jẹ́ ká máa bẹ̀rẹ̀ ajá. Mo dẹ̀ sọ fún yín wípé Ọlọ́run ò ní jẹ́ kí n disappoint yín. Ọlọ́run á máa túbọ̀ máa kọ́ mi mọ̀ ṣe láti má disappoint yín. So fún àǹfààní èyí tẹ́ bá need apartment tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí, just 2 minutes drive sí International Mohammed Airport ní Ìkẹjà. 2 minutes drive. Ṣé rí ibẹ̀ 3 bedroom wà tí gbogbo family lè lọ́ọ̀jì sí. 3 bedroom wà bẹ́ẹ̀, 2 bedroom wà, a room serve wà bẹ́ẹ̀, kitchen wà, drinkable water, 24 electricity, 24 hours internet. Wọn kì í pa internet wọn níbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá lọlé láti òkè òkun, any country, ẹ free láti dé síbẹ̀. Àbẹ́yìn tẹ́ wà lé tẹ́ fẹ́ lọ ṣe party lé anywhere tó sí Ìkẹjà, tẹ́ wá hotel dẹ̀ àbí ẹ̀bẹ̀ ibi tẹ́ lè lọ́ọ̀jì sí fún 2 days 3 days, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ lọ́ọ̀jì síbẹ̀. Àbẹ́yìn tẹ́ lọ fún meeting, ẹ̀yin tẹ́ lọ fún get together, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ lọ́ọ̀jì síbẹ̀. Àbẹ́yìn tẹ́ expect ọ̀pọ̀lọpọ̀ àlejò lókè òkun, ẹ pè mí kí n fún yín ní contact number wọn kẹ́ make enquiry. It's a very nice place. Ẹ trust me, mi ò ní bá yín lójú jẹ́. Ibi tẹ́ máa lọ́ọ̀jì sí tínú yín máa dùn. Maximum security wà ńbẹ̀. Fire institution, everything, gbogbo kan fún ìdáàbòbò ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀dì wọn ó wà okay, kì í ṣe bẹ́ẹ̀dì tó ń gbé gbá sí lábẹ́. Gbogbo nǹkan tó wà ńbẹ̀ ló wà okay. Ẹ lè dáná bó bá ṣe wù yín nínú apartment tọ̀dọ̀ títí yín. Ẹ dáná bó bá ṣe wù yín, ẹ ṣe bó bá ṣe wù yín, ẹ feel free. Kò sẹ́ni tó máa yẹ̀ yín lọ́wọ́ wò. Àwọn bòmí ìṣẹ̀tún wà bẹ́ẹ̀ tó jẹ́ pé báńkónì wà tó jẹ́ pé lè jókòó sí báńkónì kẹ́ máa wò nǹkan tó lọ nílùú, kẹ́ máa wò nǹkan tó lọ ládùúgbò, kẹ́ ṣe kí ni kẹ́ enjoy ara yín. Ẹ lè kàn déédé wò sùsù kẹ́ sọ pé wo mo fẹ́ lọ ṣọlúdé Nàìjíríà and I don't want anybody to disturb me. Ẹ lọ lọ́ọ̀jì ara yín síbẹ̀. It's a very cool place, very nice place. Ẹ dáná oúnjẹ tó bá wù yín jẹ. Àwọn workers wà bẹ́ẹ̀ tẹ́ lè rán lọ sọ́jà tó lè bá yín rà kan tó bá wù yín. Tẹ́ bá fẹ́ sè fún ara yín inú rúùmù yín, inú apartment yín, kitchen wà bẹ́ẹ̀. Ibẹ̀ lẹ máa ti sè. Tẹ́ bá dẹ̀ fẹ́ tó máa bá yín sè, ẹ pè wọ́n wọlé sínú kitchen pé ẹ bá mi sè lé, ẹ bá mi sè lé, ẹ bá mi sè báyìí. Wọ́n bá yín sè, wọ́n bá yín ditch sínú freezer. Freezer wà nínú each room. Tẹ́ lè store oúnjẹ yín sí tí ò fi ní bàjẹ́. Tẹ́ máa fi feel comfortable wípé yes, abroad náà lẹ ṣì wà. Tẹ́ ẹ̀ ní mọ àlá wípé Nàìjíríà lẹ wà. Ẹ trust me, mi ní fún yín lófo. Ibẹ̀ wà pa gan. Lẹ́yìn èyí tẹ́ bá fẹ́ ra oògùn, mo ń sọ nípa àgbo iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ wo àgbo diabetes ẹ̀yẹ oró méjì ló ṣẹ́kù. Àwọn tó mọ yìí ẹ̀, àwọn ló rà. Àwọn tó rà, wọ́n tún introduce ẹ̀ sí àwọn èèyàn. Inú èmi gan dùn nígbà tí mo gbọ́ testimony bí àgbo yẹn ṣe ń ṣiṣẹ́. Inú mi dùn, mo sọ pé Olúwa ó ṣé o. Mi ì bá wọn ṣe ọjà polówó. Ẹ̀yin tẹ́ bá ní diabetes, ó kù just 2 pack. Ní oògùn diabetes wọ́n ṣẹ́kù sọ́dọ̀ ti tèmi bí báyìí o. Àfi tẹ́ máa lọ rà ní Nàìjíríà. So ẹ̀yin tẹ́ bá ní diabetes, tẹ́ bá ní ìdàgbùmù tẹ́ lè lò fún diabetes. Either ó ti pẹ́ bọ́dì, àbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Ohun tẹ́ máa fi kojú ẹ̀, tẹ́ máa fi ṣẹ́ ogun ẹ̀. Ó wà lọ́dọ̀ mi o. Oògùn diabetes. Bákan náà àgúnmu jẹ̀díjẹ̀dí, ẹ jẹ́ kí n display dẹ̀ fún yín. Àgúnmu jẹ̀díjẹ̀dí òun ni ti diabetes just 2 ló ṣẹ́kù. 2 péré ni ti diabetes kù. Ti jẹ̀díjẹ̀dí òun lélẹ̀ eléṣì wà dáadáa. Ti jẹ̀díjẹ̀dí rẹ̀ ti manpower tó máa jẹ́ kẹ́ dógò dáadáa, tó máa jẹ́ kẹ́ gbádùn ayé ara yín, tó máa jẹ́ kẹ́ tàtẹ̀kọ́lẹ̀, tó máa jẹ́ kẹ́ pẹ́ lórí obìnrin dáadáa. Òun lélẹ̀ ìyẹn náà wà lọ́pọ̀ yanturu. Diabetes yẹn wọ́n bò ó kọjá bẹ́ẹ̀. Ṣẹ́dẹ̀ yí àwọn àgbo tí mo polówó fún yìí. Tí ẹ bá try ẹ lè mọ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ gbọ́ṣẹ́ má pa yẹ̀wà ẹ lè wọ́n small size náà kẹ́ ọkọ̀ lọ fi gbọ́ṣẹ́ wò.
wàláì mo sọ fún yín pé kò ní tọ́ tẹ máa ti pè mí pé Lady K bá mi sẹ́ndì mi ṣẹ̀dẹ̀ yìí tẹ́ wò lọ́wọ́ mi bóyá ó ní pé ẹ bá ṣe ń gbá bọ́ọ̀lù sí ṣá but one spoon ní lọ́sẹ̀ kẹ́ máa dóbò lọ ni ẹ máa ṣe mẹ́ta ìmẹ́rin ẹ máa rò ní ìṣù Ọlọ́run gbọ́ confam ajẹ́bídán ìbá ti wù yín kẹ́ ti dàgbà kẹ́ ti 80 gbogbo ẹ̀yin grandpa alihamdulilayi wọ́n rà wọ́n pè mí wọ́n ṣàdúrà fún mi pẹ̀lẹ́fẹ̀ làwọn bàbá yẹn máa fi bá fi sọ oh my God, sísàlẹ̀ egun wípé ẹgbà mi àwa o nígbà táwọn grandpa bá gbádùn ara wọn báyìí kí ló wá ṣàwọn youngest tá lè gbádùn ara wa ẹ wo owó lélẹ̀ kọfáàmù ni apáàtì òṣì ó mú yes ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn yẹn ohun tí Lady K wá tà òun nìyí o aṣọ ẹ wá bá mi ra aṣọ mo láwọn aṣọ tó fàìn tẹ́ lè fi rock summer àwọn fabric tẹ́ máa fi rock summer ẹ wo àwọn ọjà tuntun ti dé mi ò mọ tí mo máa display mi ò mọ choice yìí tẹ́ bá ti wá pè mí á jọ ṣe video call máa máa display rẹ fún yẹn máa select tẹ́ bá fẹ́ tó bá dé já àwọn fine wig náà ni ẹ wo wig mi kò nídìí pé ẹ ṣe kí ni ẹ yà owó yín báyìí lẹ máa fi yà tẹ́ bá ti rọ́ mi sí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni bó ṣe wáyé sí omi ti gbẹ lára ẹ kò sómi mọ́ lára ẹ báyìí ẹ wo bó ṣe stay well ẹ̀rí pátẹ́gùn ò máa gbé kó máa lọ báyìí ibi tẹ́ bá ti mọ original wig nìyẹn ó máa dúró re ni ibi tẹ́ bá ti style ẹ̀ sí ibẹ̀ ló máa wà bátẹ́gùn bá gbé ó máa padà síbi tó ti pick ẹ̀ original wig lélẹ̀ original woman hair òun lélẹ̀ wet and waves òun lélẹ̀ ṣẹ́tìrí omi lẹ máa fi sí dandan kọ́ ni hair cream tẹ́ bá dẹ̀ fẹ́ fi hair cream náà sí mo ní hair cream tẹ́ lè lò sí tó yẹ pé lẹ́yìn tẹ́ bá wẹ̀ tí ẹ̀ tán ẹ wá fi hair cream yẹn sí ṣẹ́yìn tẹ́ bá ti lè fi sí lẹ́ẹ̀kan báyìí ẹ máa lò lọ tẹ́tí tó fi hair cream sí ó máa pẹ́ eléyìí sàtìgbà tí mo ti lò ni mo ti fi hair cream sí last mo kàn máa ń fomi wet ẹni tí bá ti fẹ́ dé but bó ṣe wáyé sí kò sómi kankan bẹ̀ ọlá pé mo dé mo fi ṣe program láàárọ̀ òun mo ṣe tún wò pé jẹ́ kí n fi ṣe short ṣé wá ní short eléyìí mo lè release mo lè fi edit program for good 2 weeks mo lè fi edit program 4-5 ní dẹ́ wò yìí so ìké ìṣẹ́bá ń kọ́ àwọn akọ́sí káyọ̀ máa wò pé àṣẹ fídíò èèyàn kò lè ṣe wò no mo lò fi edit ni so òun nìyí mo láwọn wíìgì lóríṣiríṣi àwọn pick and drop wà àwọn bun short wà àwọn kí ló tún ti pè àwọn braid ó wà different type of wig ṣé gbogbo nǹkan tẹ́ ń wo bí bàbá yìí wíìgì ni àti gbogbo ìsàlẹ̀ yìí wíìgì ló kún gbogbo bẹ̀ gbogbo ẹ̀ báyìí wíìgì ni gbogbo nǹkan tẹ́ ń wo yìí wíìgì ni wá báyìí kámẹ́rà ò débẹ̀ yẹn wíìgì ni gbogbo ẹ̀ òun ni àwọn fine wig mo ní wọn lóríṣiríṣi ṣẹtiri lóríṣiríṣi wájú ẹ̀ ní Ghana weaving ìfẹ́ kí fídíò ìgbójú so wíìgì wà ẹ̀yin mọ́mì mi ẹ pè mí à ń jọ ṣe fídíò pọ̀ máa display gbogbo ẹ̀yin sisters mi ẹ pè mí à ń jọ ṣe fídíò pọ̀ máa tó àwọn wíìgì fún yín máa display them fún yín ẹ select àwọn tẹ́ bá fẹ́ bó ṣe jẹ́ ní bó dé wá lè jẹ́ jewelries náà ni àwọn new jewelries míì tuntun ti dé àwọn fine earring àwọn earring tó bold àwọn tẹ́ lè lò lọ sọ́fíìsì tẹ́ bá jẹ́ nurse àwọn tẹ́ lè lò tẹ́ bá jẹ́ church ni bó jẹ́ party àwọn set consume lóríṣiríṣi gbogbo ẹ̀ fọ́dọ̀ mi bíbá tó bá dẹ̀ jẹ́ pọ́ọ̀sì náà ni ó wà gbogbo kan tẹ́ lè fi ṣara yín lóge ẹ má wò pé Lady K ò gbóge ṣùgbọ́n ó ta nǹkan oge Ọlọ́run ṣàánú mi gbogbo nǹkan tó yẹ kó tẹ́ bá lò báyìí confam ni ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ bákan náà gbogbo ẹ̀yin tí ẹ bá need àwọn spiritual items gbogbo ẹ̀yin tẹ́ ń patronize mi fún spiritual items tẹ́ tún introduce àwọn èèyàn sí mi àdúrà gbogbo wa máa continue àti máa gbà ogun ayé wa máa ṣẹ́ ni ogun tí ò ní ṣẹ́ kò ní mọ̀nà àdúrà ọ̀nà ọ̀dọ̀ wa ohun tí àdúrà ò lè yanjú kò ní mọ̀nà ọ̀dọ̀ wa mo really appreciate mo dúpẹ́ gan lọ́wọ́ yín ẹ ṣé gan ẹlòmíràn pè mí pé ẹ jẹ́ má bínú ṣẹ́yìn ní Lady K máa ní ẹ ó fún mi ní nọ́mbà yín ni o mọ́ mi báyìí wọ́n júwe o àwọn tẹ̀lé fún nọ́mbà mi wọ́n pè mí o ẹ ṣé gan mo dúpẹ́ àdúrà gbogbo wa máa gbà fáńfààní èyí tẹ́ bá ti patronize spiritual items tí mò ń tà ẹ má bẹ̀rù ẹ má fòyà Ọlọ́run nìkan lọ́ba ṣe ilé ayé yìí ogun láyé àwọn onírọ́ dẹ̀ ti pọ̀ jù àwọn onírọ́ wọ́n ti pọ̀ jù kò jẹ́ ká mọ̀ lótìtọ́ ṣùgbọ́n trust me mi ní parọ́ fún yín mi ò ní ṣe kí ni mi ò ní parọ́ fún yín ṣe èyí tẹ́ bá ní ìdáwọ́ kan tẹ́ lè lò fún ìṣẹ́gun oríṣiríṣi ogun ló wà àwọn kan tẹ́ lè lò fún ẹ̀bẹ̀ àwọn àgbà àwọn kan tẹ́ lè lò fún back to sender
àwọn nǹkan tẹ́ lè lò fún wẹ ègún wẹ èpè, àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣẹ́gun àmúbọ́, àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣẹ́gun àṣetì àkọ̀tì àgbàná, àwọn nǹkan tẹ́ lè lò láti fi stop gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ pé Lady K Ìfẹ́olúwa show, Kristi lọ́ba, àdúrà gbogbo wa máa gbà. Àwọn spiritual items tẹ́ lè lò gbogbo ẹ̀ ló wà níbí báyìí lóríṣiríṣi, kó má dàbí pé mi display díẹ̀díẹ̀ fún yín níbí báyìí. Bákan náà wá tún ni tó bá jẹ́ pé àwọn nǹkan aṣínà ọ̀la lẹ bá fẹ́, àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣínà ọ̀la, àwọn nǹkan tẹ́ lè lò fún ìbùkún, àwọn nǹkan tẹ́ lè lò fún ojú rere àti àánú, àwọn nǹkan tẹ́ lè lò fún oore kíákíá, ìbùkún kíákíá lóríṣiríṣi, gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Iṣẹ́ wà níbí báyìí ní oríṣiríṣi. Mi ò need àti display ní gbogbo àwọn nǹkan tí a ní bí báyìí. Mélòó tẹ̀ ni mo fẹ́ display nígbà tí ìṣèpá fẹ́ fi bí wákàtí kan náà ṣe program lọ débi tá a máa display. So àwọn nǹkan tẹ́ lè lò ó wà. Bákan náà àwọn lọ́fíńdà back to sender tẹ́ máa kọ̀ tẹ́ sára níbi spray òun nìyí. Iṣẹ́ lẹ̀ wò yìí no be ordinary, no be what, no be ordinary. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn omi tí ẹ lè fi mix omi ìwẹ̀ yín fún curse breaker wẹ ègún wẹ èpè is available. Ẹ máa mix ẹ̀ mọ́ omi ìwẹ̀ yín, ẹ máa fi wẹ̀ ni, ọkẹ́ máa wọ́n sínú ilé yín. Any evil arrow go back to the sender. Ẹ máa wọ́n sínú ilé yín. Gbogbo ẹ̀ ló wà níbí báyìí ní ọlọ́kun òjọ̀kan. Tó bá dẹ̀ jẹ́ perf náà ni tẹ́ máa spray fún ojú rere àti àánú. Ire lọ́tùn ire ló ṣe ẹ̀yin business woman, ẹ̀yin mọ́mì mi tẹ́ bá jẹ́ business woman àbí tẹ́ jẹ́ shop owner, àwọn nǹkan tẹ́ lè lò fún ọjà yín ó wà available. Mo dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run wípé ẹ máa ní testimony ayọ̀. So nǹkan pọ̀ lóríṣiríṣi tẹ́ lè lò. Tó bá jẹ́ àwọn nǹkan fà náà ni, ṣé mímu ni àbí wíwẹ̀ ó wà available. Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún contract, tẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, àwọn nǹkan tẹ́ lè lò láti fi gba nǹkan lọ́wọ́ èèyàn ó wà available. Kò sí ní anything tẹ́ bá ti fẹ́ fún spiritual items, ẹ contact Lady K. Gbogbo aṣọ kọ́là ń sá lóhùn bó ṣe jẹ́ nìyẹn. Ojú òní tí wàá dúrà gbogbo wa gbà. Ẹ̀yin tẹ́ bá wá nídìí àwọn lọ́fíńdà Miss Paris, Divine Grace, Ọ̀nàọ́lá, back to sender 77 àti èwo tún níná àti bẹ́ẹ̀ 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 lọ. Mélòó mo fẹ́ gbé sọ́pọlọ àti bẹ́ẹ̀ 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 lọ. Ó wà ń bí báyìí, ó wà lọ́wọ́ òkè. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Ìfẹ́olúwa show. Tó bá dẹ̀ jẹ́ lace lẹ fẹ́ ready to wear ó wà available. Tó bá jáde rẹ ni ó wà available. Ẹ má worry, lẹ́jọ́ mẹ́ta màá tún display ọjà fún wa, màá tún tú àwọn aṣọ fún wa dáadáa. Ìjọ́ tá bá ti ṣe program tó bá ti gùn màá display ni fún wa. So bó ṣe jẹ́ nìyẹn, ojú òní ti wà. So ẹ bá wa pín eléyìí, ẹ subscribe sí YouTube channel mi, kẹ́ tán notification bell. Ẹ ṣé gan ni o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Gbogbo ẹ̀yin látìlẹ́yìn Lady K, gbogbo ẹ̀yin tẹ́ fàdúrà ràn mí lọ́wọ́ ẹ ṣé. Ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi ẹ jọ̀ọ́ ẹ pè mí lórí WhatsApp number. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó ní dádì kan tí mo wá láti jẹ́ mo ti pariwo ìgbà tí bá ṣe program. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program kó lè dọ́dọ̀ wọn. Ẹ bá mi share gbogbo page wa lọ ti tọwọ́ bọ̀, gbogbo page mi pátápátá including my Facebook page. Ó ti di ká dẹ̀ ṣe program nsìn yìí kó jẹ́ pé tó àánú Ọlọ́run la fi máa rérò wò wá. Wọ́n ti report, wọ́n ti tọwọ́ bọ̀ flag ṣe gbogbo ẹ̀, wọ́n ti bà page jẹ́. Ẹ jọ̀ọ́ dádì yẹn san $100 fún mi láti ìgbà yìí. Mo ti sọ lórí program. Mi ì tí ì wọn kọ́ pé mi kí n lè bá wọn send ọjà wọn. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, ẹ bá mi share ètò ìdádì tẹ́yìn náà bá wọn program mi ẹ jọ̀ọ́. Ó yà mí lẹ́nu pé láti bíi 2 weeks tí mo ti ń pariwo sí mi ní tí wọn kọ́ pé mi ó dẹ̀ láwọn miss program mi pé mọ́mì àwọn go miss program mi, but I was so surprised. But èmi náà rí lọ pé àwọn program tá à ń ṣe wọn ò bá wa share nígbà tó ti gbé WhatsApp mi lọ. Ká ní WhatsApp mi wà ní èmi fúnra mi á ti share sí gbogbo group káàkiri, share sí gbogbo contacts àárín. So kò jẹ́ kó tún mì mí púpọ̀. So ẹ jọ̀ọ́ ẹ bá mi share program ojú òní tí yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi, ẹ reach out sí mi lórí WhatsApp number tẹ́wọ́n lójú screen. Ojú òní tí wà. Ẹ ṣé gan, ó dàbọ̀.